ẹ má bínú o ẹ jọ̀ọ́ mo ń try nǹkan kan ni o let me see. ń bọ̀. mo ń try nǹkan kan ni o. ẹ má bínú ẹ jọ̀ọ́ mo ń try nǹkan kan ni. wow wow wow. wow. ẹ má bínú o ṣé gbogbo yín wà okay. ẹ má bínú o ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ kábíyèsí olódùmarè no wonder tí àwọn èèyàn mi ṣe máa ń sọ pé àwọn ò rí notification wrong page oh my goodness wrong page láti ṣe show látijọ́ yìí ó dàbí pé mi ni mo fi dùn pẹ̀lú ẹ̀. ṣé wà okay. I'm trying to even change the camera. It's not changing. Wrong page láti ṣe show látijọ́ yìí. Oh my goodness. Mi mọ nǹkankan nípa kinní yìí. Mo máa ń sọ that's why when I tell people tó máa ní mo report àwọn mo ṣe kinní kan máa ń sọ pé mo léèyàn tó ń ṣe. I don't know anything about this thing, you know. May I just come to the show? Wrong page láti ṣe show látijọ́ yìí. I'm telling you, wrong page. I'm still going to come back and do a show. Mo ní kẹ́yìn èèyàn yìí kẹ́ fi mí sílẹ̀ ẹ dá mi lóhùn. Gbogbo show tẹ́ ń ṣe fún mi, gbogbo èpè tẹ́ ń ṣe gbogbo ẹ̀ ni mò ń rí. Gbogbo ẹ̀ ni mò ń rí. Mi kò fẹ́ èyí tẹ́ ń ṣe yìí kò lè pay àwọn tí nǹkan ń ṣẹlẹ̀ sí. Ẹ̀bẹ̀ ní kẹ́ máa bẹ̀ nítorí tẹ́ ń ṣe yìí ò lè pay wọn kó dáa. Ẹ fẹ́ràn wọn tẹ́ bá nífẹ̀ẹ́ wọn ẹ ní máa ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí. Honestly ẹ nífẹ̀ẹ́ wọn tẹ́ bá nífẹ̀ẹ́ wọn Ọlọ́run gbogbo ọ̀rọ̀ nǹkan tẹ́ ń ṣe yìí ẹ ní máa ṣe. Kò sẹ́ni tínú ẹ máa dùn àtàwọn tí nǹkan kan ṣẹlẹ̀ sí àtàwọn ọmọ tó kú àtàwọn tí wọ́n wà lọ́wọ́ ìjọba kò sí ẹni tínú ẹ máa dùn pé kí nǹkan kan ṣẹlẹ̀ sí wọn náà kò sí ìjọba gan láti protect wọn against ọwọ́ ẹ̀yin èṣù báyìí torí ọ̀pọ̀lọpọ̀ yín irọ́ lẹ ń pa inú yín ò dùn ìmí inú yín ẹ ti ní bọ̀bọ̀ ìsínú ti pẹ́ èyí tẹ́ ń bọ́ta ojú ayé lẹ wá ṣe àwọn tá à ń sọ̀rọ̀ yẹn à ní nǹkan kan against any one of them ọ̀pọ̀lọpọ̀ yín ti ní wọn sínú ẹ kò wá ṣojú ayé ni inú ọ̀pọ̀lọpọ̀ yín ò dùn sí wọn honestly inú ọ̀pọ̀lọpọ̀ yín kò dùn sí wọn èyí tẹ́ kàn ń ṣe tẹ́ ń ṣe bí ìdun tẹ́ ń ṣe bí eṣinṣin tẹ́ ń gbádùn bí eṣinṣin tó bá ní kó gbé ògùn lẹ̀ kí gbogbo yín wá bu pé kógun pa ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ claim pé like àwọn méjèèjì yẹn áàfù yín ló máa kú àwa ìyá dẹ̀ dúró torí à ní nǹkan kan against wọn áàfù yín ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ dúró tẹ́ ń jà yẹn tó bá ní kó wá bú Ògún àbí kó wá bú ọba Àtàlá àbí kí wọ́n gbé àrá sílẹ̀ pé tó bá jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ àwọn pípù yìí dénúdénú kí àrá má pa yín ṣùgbọ́n tó bá jẹ́ pé irọ́ lẹ̀ ń pa ojú ayé lẹ̀ ń ṣe pé ẹ rí ẹ̀ ń join crowd ni kí àrá kó pa yín kọ́ ní kẹ́mi wá bu kẹ́yìn wá bu ẹ lè bu tẹ bá dẹ̀ fagídí bu èmi á dúró ẹ̀yin máa kú ọ̀pọ̀lọpọ̀ yín torí Ọlọ́run rínú mi pé mi ní nǹkan kan against wọn bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín oró inú yín di tejò
ó ju ti Kamudu ó ronú yín ká má tilẹ̀ sọ mọ́ ni. Téèyàn bá gbọ́ tẹ́ ṣe ń sọ̀rọ̀ a ní ẹ̀dá alẹ́ fẹ́ràn Oríyọmí ẹ fẹ́ràn Naomi irọ́ dẹ̀ ni nífẹ̀ẹ́ wọn lè búra pé àwa ìyá búra á dúró ẹ̀yin ò nífẹ̀ẹ́ wọn ẹ kàn ń join crowd ní ọ̀pọ̀lọpọ̀ yín irọ́ ni irọ́ ló bá dé ilé Yorùbá ni àbí kì í ṣe ẹ̀yin ta mọ ti yé ẹ̀yin afẹ̀jẹ̀ sínú ti tọ́ funfun jáde ta àbẹ́yìn kan ẹ̀yin lẹ́ máa yín ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ máa lẹ́ nífẹ̀ẹ́ èèyàn ẹ̀yin funfun ní gbangba lọ́sàn gangan dúdú láàrin òru gbogbo tẹ́ ń ṣe tẹ́ ń kó yùnyùn tẹ́ ń ṣe bí ta wín jíyànmùyànmù yẹn ọ̀pọ̀lọpọ̀ yín ò nífẹ̀ẹ́ wọn nífẹ̀ẹ́ wọn wọ́n bá gbé Ògún lẹ̀ pé kára pa majority of you tẹ́ ń claim pé nífẹ̀ẹ́ wọn majority yín ló máa kú àwọn tẹ́ rò pé ó jẹ́ ọ̀tá wọn gan Ọlọ́run á wọnú wọn pé wọn ò ní nǹkan kan nínú sí wọn àwọn máa dúró nífẹ̀ẹ́ wọn honestly nífẹ̀ẹ́ wọn rárá irú ìtẹ́mi bọ́ta tẹ́mi sọ láàárọ̀ yìí sí tí mo sọ fún màmá yẹn pé kó má sọ̀rọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ yín ò láròjinlẹ̀ tẹ́ bá ní ọ̀nà láti gbé ìyá yẹn kó wá ṣe interview ẹ tún lọ gbé torí nǹkan tẹ́ máa jẹ torí owó tẹ́ fẹ́ fi pa bọ̀ irú àwo mi ò lè ever kò sí kí ìyá yẹn gan fà láti ṣe interview pẹ̀lú mi lè ṣe láyé torí mo mọ̀ pé kò lè wà coordinated mo mọ̀ pé ó ṣeé ṣe kó sọ nǹkan tí ò yẹ kó sọ so mi ní ever allow ẹ̀ kó ṣe interview bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ò ní ṣe yẹn àríjẹ nídìí màdàrú ló pọ̀ nínú yín honestly àfitọ́ dúdú sínú àfẹ̀jẹ̀ sínú tún funfun jáde òun ló pọ̀ nínú yín bọ́n bá wo inú yín ọ̀pọ̀lọpọ̀ nínú yín àkekèé òjò olóró ìkamùdú wà nínú yín lè búra ẹ̀ bọ́n bá gbọ́ Ògún fún yín kẹ́ ẹ bu ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ ń jà yìí tẹ́ ń ṣépè yìí lè bú Ògún àwa tẹ́ẹ̀dẹ̀ ń ṣépè fún wàláì lẹ́mìí tèmi o máa bu máa yọ́ kọ̀ọ̀kan pé n tí mo sọ ni mò ń sọ honestly mo ti ń fi àsìkò yìí bẹ̀ gọ́vnà Ṣèyí Mákindé pé kí wọ́n jọ kán máa bínú torí bínú ṣe bí mi gẹ́gẹ́ bí abiyamọ nígbà tí kinní yẹn ṣẹlẹ̀ ló bí mi bí abiyamọ ń sọ̀rọ̀ mi ò bú wọn o Ọlọ́run rí pé mi ò bú wọn pẹ̀lú ẹni tètè bá sọ fún wọn kán má bínú torí inú abiyamọ ló bí mi àtàwọn àti ìyàwó wọn ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń ṣépè tẹ́ ń sọ̀rọ̀ nífẹ̀ẹ́ àwọn pípù yìí tẹ́ bá nífẹ̀ẹ́ wọn ẹ̀bẹ̀ ni wípé ká ṣáà máa bẹ̀ wípé àṣìṣe ò kọ́gbọ́n ká kọ́kọ́ accept negligence yín kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀bẹ̀ bó ṣe rí gbogbo nǹkan tẹ́ gbogbo àwọn theories tẹ́ ń try láti put up yẹn kò ní work kò lè fly téèyàn kan bá sọ fún yín pé ó máa fly irọ́ ni kò lè fly àwọn ọ̀jọ̀gbọ́n wà nígboro náà àwọn ajàjàgbira àwọn tó máa ń jà fẹ́tọ̀ lù ú nígbà tí VDM ní wàhálà ń bí lọ́ọ̀yẹ̀ bọ́ta ó sọ̀rọ̀ lọ́ọ̀yẹ̀ ń ba lọ́kọ̀ kí ló dé táwọn tó jẹ́ lọ́ọ̀yà sò ti bọ́ta kan sọ̀rọ̀ ibi bàbá Fẹ́mi máa ń jà fún mẹ̀kúnnù wọn ò ṣe ti bọ́ta nígbà tí gọ́vnà Adeleke tó sọ̀rọ̀ wípé àwọn máa fi ọmọ kan lẹ̀ bàbá Fálànà bọ́ta wọ́n sọ wípé kò dá kó jẹ́ ọmọ ẹyọ kan nìkan náà máa filẹ̀ ó yẹ kó fi ọmọ ìkejì ilẹ̀ nígbà tọ́rọ̀ Mohbad ń bí àwọn bàbá yẹn gbogbo wọn ló bọ́ta ló sọ̀rọ̀ ẹ rò pé orí wọn yí wọn ọ̀gbọ́n ni gbogbo ẹ̀yin tẹ́ kàn ṣe tẹ́ ń kùn yànmùyànmù bí yànmùyànmù tó yẹ kẹ́ ká máa sọ pé ẹ jọ̀ọ́ Ọlọ́run kó bá wa ká gbogbo ẹ̀ ńlẹ̀ ẹ̀ ń búyàn ẹ̀ ń gbéyàn ṣépè ṣáwọn tó ní kinní ṣé àwọn yẹn ó yẹ káwọn lọ́ọ̀yà sì ti sọ̀rọ̀ àwọn ajàgbàgbìra àwọn lọ́ọ̀yà tó máa ń jà fún human rights tó bá jẹ́ wípé nǹkan tá à ń sọ kò right ó yẹ kó ti sọ̀rọ̀ náà kó ti attack wa ẹ bá àwọn lawyers kan wà tó máa ń sọ̀rọ̀ ó yẹ kó ti attack wa kó ti sọ̀rọ̀ náà àbáwọn lawyers yẹn wọn ò mọṣẹ́ wọn ẹ fi pé wọn ò mọṣẹ́ wọn
tẹ́ ń lọ káàkiri tẹ́ ń gbéyàn ṣépè tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń ṣépè àwọn tẹ́ ń gbéyàn ṣépè ẹ̀ mà àwọn tó mọ̀ àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ ẹ̀ mà àwọn tó mọ̀ ẹ kàn ń dá wàhálà lẹ ẹ kàn ń ṣépè ẹ kàn aró ẹlẹ́sẹ̀ kan yóò kàn ń da sọ́rùn ẹlẹ́sẹ̀ méjì ìkan lọ sínú inú inbox ọ̀ni ó gbé máa yẹn ṣépè you can't be doing that you cannot do that it is wrong kò síbẹ̀ kò ní justification fúrú nǹkan báyẹn ẹ fẹ́ kéèyàn dá sí nǹkan ẹ ń lọ sínú inbox ẹ lórí Instagram ẹ lọ ń gbé ṣépè níbo who does that who does that ẹ lọ ń gbé ṣépè kí ni yẹn dà dọ́mọdé alẹ́ ẹ̀kọ́ like àwọn pípù yìí irọ́ lẹ̀ ń pa because tẹ bá like wọn ní ṣe bẹ́ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ìkà nìyìn ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ìkà nìyìn dà kì í ṣèyàn ìkà burúkú nìyìn ìkà nìyìn. ń bọ̀ jẹ́ kí n wá kinní yẹn síta. ẹ wo Ooni of Ife is a Ooni of Ife is a bastard to Yoruba land. If Naomi won an award outside the country, he will refer her as his wife. ẹ lọ sọrú nǹkan bá yẹn lórí page Odidi Ọba lórí Instagram. ẹ lọ sọrú nǹkan bá yẹn ẹ dẹ̀ ní kó dá sí ẹ dẹ̀ free pé like àwọn people yìí téèyàn bá bí yín ẹ lẹ́ ń jà fún Naomi ẹ lẹ́ like ẹ ìkà nìyìn ìkà nìyìn ìkà nìyìn ìkà nìyìn àwọn tẹ́ ń gbé ṣépè yìí kò sí tó kọ wọn tẹ́ bá tiẹ̀ fẹ́ bẹ̀bẹ̀ pé kéèyàn dá sí ṣé èpè ló yẹ kẹ́ máa gbé ṣépè fún ẹni tó tẹ́ rí wípé nígbà tí press release jáde láàfin ẹ̀ stylishly either you like it or not ẹ lọ ka kí ni press release yẹn dáadáa tẹ́ bá wá fẹ́ kó get involved ṣé èpè ló kàn pé kẹ́ máa gbéṣẹ́ ṣé èpè ló kàn kẹ́ máa gbéṣẹ́ ìkà nìyìn ìkà ẹ fẹ́ràn ẹ ìkà nìyìn ẹ bẹ̀rù Ọlọ́run ìkà nìyìn ẹ kàn mọ̀ọ́mọ̀ ẹ ń ṣáná sí kinní yìí ni eléyìí ò ń ṣe ìfẹ́ ìkà nìyìn. Ìkà nìyìn ìkà nìyìn ìkà lọ́mọ ejò ṣé àwọn tó ń sọ òótọ́ tó yẹ kẹ́ ẹ jẹ́ kí àwọn family àwọn people kan tẹ́tí kọ́ gbọ́ ẹ̀ ń lọ́rùn attack wọn kọ́ má bàa sọ̀rọ̀ ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ ẹ̀yin kan náà lẹ́ ní adégún ẹ̀yin ládé ògún mọ́ ẹ má sọ pé mi ò farabalẹ̀ mo mọ nǹkan tí mò ń sọ ẹ má sọ yẹn jọ. ẹ̀yin lẹ ládé ògún mọ́ ẹ̀yin lẹ ń lọ pé ọba pé kó dá sí ẹ̀yin lẹ ń lọ ṣépè fọba lórí wọ́ọ̀lẹ̀ ìkà nìyín ìkà nìyín ó ní mo ṣe sọ pé ọ̀pọ̀lọpọ̀ yín òpè òyìnbó fi dídùn ṣẹ̀wà nìyín ègún ara yín ó lé nínú wo ẹ̀dá ìkà nìyín. Ọlọ́run á dẹ̀ ṣèdájọ́ gbogbo yín pátá tó bá jẹ́ wípé òótọ́ inú àti inú kan lẹ fi ń claim pé like ọmọ yẹn lẹ fi ń claim pé like nǹkan àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí Ọlọ́run á ṣèdájọ́ yín torí tó tẹ bá like àwọn nǹkan tó ń jáde lẹ́nu yín àwọn ọmọ tẹ́ ń ta sí ní ta sí wọn ẹ̀bẹ̀ lẹ́ máa bẹ̀ ṣèbí ìkọlẹ̀ rí tí mo kọ́ jáde ẹmọ ẹni tó gbé wá fún mi ẹ mọ bí tó ti gbé wá fún mi kọ́ tó gbé wá fún mi ẹ mọ bí tó máa ti dé Odidi Ọba lẹ ṣerú nǹkan báyẹn fún mi kúkú ń lọ sórí Instagram ẹ mọ bí tó ti gbé wá ẹ dẹ̀ lẹ nífẹ̀ẹ́ wọn ẹ dẹ̀ ń dárúgúdù lẹ arọ ẹlẹ́sẹ̀ kan yín ó dẹ̀ ń da sọ́run ẹlẹ́sẹ̀ méjì ẹ ti ẹ̀ ronú pé kọ́lọ́hún kò jọ kẹ́tì ẹ̀ máa ra wẹ́ẹ̀bẹ̀ ká máa jọ máa ra wẹ́ẹ̀bẹ̀ pé kọ́ kí everything ṣàyànjú ẹ dẹ̀ ń dákun tẹ bá ní kéèyàn ràn yàn lọ́wọ́ tẹ́ ń gbé ṣépè tẹ́ ń sọ̀rọ̀ àlùfàǹṣá tẹ́ ń ṣe oríṣiríṣi ṣé ẹ ń wu lórí ni
àbí ẹ̀ ń fọ́dà bí nínú. Ìkà ni yín o, ìkà ni yín. Èyí tẹ̀yin ṣe yìí kọ́ ló ní pé kí n má sọ̀rọ̀ honestly, torí pé mo jẹ́ nìkan tẹ́ pé mi ò mẹ́nu mọ́ nǹkan tó ṣẹlẹ̀, èmi kò nǹkan tí èmi rí ni mo sọ nípa safety, mo dẹ̀ máa tẹnu mọ́ till tomorrow, but kẹ́ bá lè mọ̀ pé mi ò wà after anything, but ẹ lọ yíwà padà ní tẹ̀ ń ṣe ò dáa, kò dáa o, gbogbo nǹkan tẹ̀ ń sọ bẹ́ ṣe ń gbé ọba yẹn tẹ̀ ń sọ kò dáa rárá. Má yẹn sọ ó kí àwọn èèyàn kú ọdún, ẹ lọ wo comment tẹ filẹ̀ lórí kíni ẹni tí nǹkan dẹ̀ ṣẹlẹ̀ sí òràn yín ṣẹ́ lórí kíni ẹni tẹ́ ń gbé ṣépè ṣó wà nígbàdàn nígbà tí nǹkan ṣẹlẹ̀ ni ṣó rán anybody iṣẹ́ ni ṣé níná ti fira wọn lẹ̀ ni ṣé ẹ gbọ́ pé wọ́n double cross ẹ̀ ńjọ́ tó ń lọ mọ́tò ẹ̀ dànù abẹ́ni ti ń rí ṣé tí nǹkan ò bá ṣẹlẹ̀ ṣé ìjọba tó step in ṣé wọ́n máa step in ni kò sí bẹ́ẹ̀ ńgbà tí nǹkan ṣẹlẹ̀ kò tójú ẹ̀ ṣẹlẹ̀ ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé ṣépè ẹ̀ ń gbé mi ṣépè ẹ̀ ń gbé gbogbo èèyàn ṣépè kódà ẹ dẹ̀ claim pé like ọmọ yìí bẹ́yìn akátá bá máa yéwó ṣó ẹnu adìyẹ ló yẹ kó ti gbọ́ ni kábíyèsí ò bá fẹ́ rú kó fẹ́ gbòòrò kó fẹ́ kinní kan ṣé àsìkò yìí ló yẹ kẹ́ lọ máa ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe ẹ lọ wo comment lórí péjì máa yẹn ẹ dẹ̀ fẹ́ kó help yín ṣé ẹ rò pé mẹ́tàlá yín lè fi okùn wọn lọ́rùn kó wá ṣe ni ẹ rò pé gbogbo rantiranti tẹ́ ń ṣe yẹn ṣé ẹ rò pé lè force ẹ ni ẹ rò pé lè force ẹ rẹ́ni bá yín sòótọ́ ọ̀rọ̀ ìkà nìyí woman yẹn ní France ní woman yẹn náà wà àbẹ́bí àbí kí wọ́n pe woman yẹn alájà báyìí ó máa ń sọ̀rọ̀ bí àwọn ará ìlú kò máa ń sọ òyìnbó máa ń sọ Yorùbá báyìí wọ́n lọ gbé woman yẹn ṣépè lórí platform ẹ̀ pé ó máa kú sẹ́wọ̀n lórí kíni káwọn èèyàn má sọ tòótọ́ ọ̀rọ̀ nítorí pé ẹ̀yin nǹkan tẹ́ fẹ́ gbọ́ lẹ fẹ́ gbọ́ ẹ̀ẹ́dẹ̀ tún ní limitation ẹ tún lọ sọ́dọ̀ ẹni tẹ́ ẹ ń pè pé kó wá help ẹ tún gbé ṣépè ẹ̀dẹ̀ lẹ like ẹ love àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí ṣe báwọn tí nǹkan ṣẹlẹ̀ sí wọ́n ní lawyers lọ́ọ̀yà wọn ò ṣe ti dìde ṣẹ́yìn ni lọ́ọ̀yà wọn ni tó bá yẹ pé lóòótọ́ route tẹ́yìn fẹ́ take yìí ni àwọn lọ́ọ̀yà wọn ò ṣe ti dìde káwọn náà ti take the same route ṣebí lọ́ọ̀yà VDM dìde ńgbà yẹn àwọn èèyàn dìde fún VDM tó jẹ́ àwọn lawyers tó jẹ́ àwọn human kìíní wọ́n ní kó níṣe nǹkan ọ̀rọ̀ máa bá ń bẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bàbá Fálànà gbogbo àwọn tó jẹ́ human rights ó yẹ kó ti sọ̀rọ̀ náà tó bá jẹ́ pé ẹ feel pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó right ìkà ni yín o ìkà ni yín ọ̀rọ̀ yín ò move anybody honestly ọ̀rọ̀ yín ò move anybody. ẹ dẹ̀ take laws into your hand ẹ dẹ̀ lọ ń ṣépè fún ẹni ẹlẹ́ni ó ṣe kò ṣe wọ́n fẹ́ra wọn mọ́ wọn fẹ́ra wọn mọ́ ọmọ ọwọ́ ẹ̀yẹn òun ló ní ọmọbìnrin yóò dẹ̀ ran yín níṣẹ́ tẹ̀ ń jẹ ẹ dẹ̀ fi má ṣe o anyway èmi tiẹ̀ wá try kínní ni mo kàn wò pé ó yẹ kẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ nífẹ̀ẹ́ irọ́ lẹ̀ ń pa nífẹ̀ẹ́ wàláì nífẹ̀ẹ́ wọn irọ́ lẹ̀ ń pa nífẹ̀ẹ́ wọn ọlọ́run wàláì tàláì nífẹ̀ẹ́ wọn ẹni kan gbé ògùn wá kẹ́ wá búra ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń ṣe bí táwọn jíyànmùyànmú kan gbé ògùn wá kẹ́ wá bu pé mo nífẹ̀ẹ́ nǹkan tí mò ń sọ yóò dénú mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò dénú mi gbogbo àwọn tẹ́ ń bú yẹn tó bá gbé nǹkan lẹ̀ wọ́n á sì bu ju ẹ̀yin tẹ́ ń bú yàn lọ ìkà ni yín.